alábìlì mọ́mìnì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n ṣàṣeyọrí iṣẹ́ tọ́lọ́run rán wọn rí jẹ́ mo kí àfáà wa rọ́ọ̀ì Sheikh Abdul Qadir barakallahu fina jami'a. àwọn àfáà pọ̀ tí wọ́n ṣàṣeyọrí wọ́n rí iṣẹ́ jẹ́ ẹ̀dọ́kẹ́ ẹ bá ń farabalẹ̀ gbó wọ́n jẹ́ bọ́lọ́wọ́n bá ti rán wọn mi bá ní máa wá kí n máa ka àwọn àfáà tí wọ́n ṣàṣeyọrí wọn pọ̀ púpọ̀ àmọ́ ọ̀nà tí kálukú wọn gbà ṣàṣeyọrí ò jọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run ló sì rán wọn ṣe àmọ́ nínú àwọn tó ṣàṣeyọrí Sheikh Ibrahim Inyas wà. rahimahullahu ta'ala. ẹni radiyallahu anhu jama'a. radiyallahu anhu. àbá mọ́mìnì kí ẹ̀yà Kùránì tó lọ́n bá fẹ́ràn. nínú ìmọ̀ nínú ìyá àwọn ní sọ́dà kú máa àhàdùnlá àlẹ́. sọ́dà kú máa àhàdùnlá àlẹ́. La ilaha illallah. fani Muhammad kọ́dọ̀ máa bẹ̀rẹ̀. àṣírí àti oríṣẹ́ fani Muhammad wà tẹ̀sán. bàbá bó dàrú. àwọn èèyàn sán àwọn wòlíì àwọn ẹni Ọlọ́run ọba ọlọ́ni kí wá sí eré lásán. sọ́dọ̀ kúrò náà dúró àlẹ́. ọlọ́ni àdéhùn tá a bọ́lọ̀ wọn bá gbé nígbà tó ń bọ̀ láyé àdéhùn náà wọ́n mú un ṣe Sheikh Ibrahim wọ́n bá Ọlọ́run bá gbé àdéhùn pé mi bá dáyé máa sìn ọ́ wọ́n sì dáyé wọ́n dá nǹkan kan pọ̀ mọ́ lọ́wọ́ wọn bá. ọlọ́dẹ àwọn ẹ̀rọ wọn bá bàbá wọn ṣiṣẹ́ bẹ́ẹ̀ wọ́n á máa ṣe lọ wọ́n ní mílíọ̀. ọ̀rẹ́ ni ọ̀nà gbọ́dọ̀ náà dáwọ́. ọ̀rọ̀ ní ń bẹ nínú wọn lórí iṣẹ́ náà ní màlẹ́kà kú bá dé ọmọ apá síbẹ̀ òní ti jẹ́ débi kan yóò sì kú sọ́nà. ọ̀rẹ́ ni ọ̀nà wọ́n ta sọ̀rọ̀. ọmọ kékèké ọlọ́ni máa ń kọjọ́ náà bá wù ẹlòmíì ń bẹ lórí iṣẹ́ ní ọ̀tán sí irú wọn làfọ́ àwa Sheikh bàbá wa gbà bàbá wa Sheikh Suleiman Akú nígbà tá ara kan lọ́lọ́run gbà wọ́n lọ́wọ́ wa. àfọwọ́ gbà Abdul Latifi mẹ́kábàrà máa ń kọjọ́ náà bá wù nù nígbà tá ara kan Ọlọ́run já wọn gbà. àfọwọ́ Abdul Fattahi Yasin inú wọn bẹ́ẹ̀ nu àwọn tá à ń fọkàn sí pé wọ́n bá ń bẹ Ìlọrin yóò sì tún máa dá sí Ọlọ́run gbà wọ́n máa ń kọ̀ lọ́nà àbàwọnù kí ló wá tẹ̀lé. ọ̀rẹ́ ni ọ̀nà yà wọ́n tẹ̀sán. máa ń kọ̀ lọ́nà àbàwọnù mi ni àfọ àwọn yáyà sàlá àti àmírù ìjẹ́sì ló máa ń kọ̀ lọ́nà àbàwọnù wọn èyí jẹ́ dídì kan láti lọ. ọlọ́run ni wọ́n mi ni wọ́n máa ń yọ tàbírù ẹ̀rọ bí ṣe ń bẹ ajẹ́fà títí débi pé yọ dàgbà yóò padà tó máa ń ní Ọlọ́run ẹ má gbé làkàdíjà kùn fún mi mọ́ alájà gbà wọ bí yín. wọ́n ní ọmọ yẹn tẹ̀ sí i. àwọn obìnrin máa ń mìíràn àgbà bẹ́ẹ̀ a sì máa bẹ̀rẹ̀ oṣooju àwọn òpìtàn rẹ̀ fún wa pàṣẹrù yìí ni bàbá òní ẹ máa tọrọ làkàdíjà kùn fún mi mọ́ ẹ máa sọ fọlọ́n kó jẹ síra láyọ̀ ló kú báyìí. wọ́n máa bá tẹ̀lé tẹ̀lé ìlà. ọmọ ya ń tàbírù nínú wọn ni Mawlana Sheikh Alhaji Ibrahim Inyas. ẹni wọ́n kò dójú àmì tí wọ́n parí iṣẹ́ kí wọ́n tó lọ. Ọlọ́run ni wà máa bá dẹ̀lú tabdila. wà máa bá dẹ̀lú tabdila. ẹ dákun ẹ bá pariwo lọ́wọ́ bá kó tóbi dáadáa jàmá. ẹ bá ń sọ pé lọ́wọ́ bá tóbi dáadáa jàmá. àwọn obìnrin mú mi nì. má bá dàlú tabdila wọn dá nǹkan kan pọ̀ mọ́ lọ́wọ́ bá. bọ́lá ti ní wọ́n ṣe náà ni wọ́n ṣe. gbogbo àwọn Sufi tẹ bá máa tàn ẹ lè kàtàn ṣe Ibrahim dáadáa Sheikh Ibrahim dá nǹkan kan mọ́ lọ́wọ́. àṣeyọrí yìí Ibrahim Inyas ní kéwòn àkì. nǹkan mẹ́rin làwọn afáàfin àwa ní bẹ nínú ayé wọn lóde wọ́n ṣàṣeyọrí gbogbo ẹni tó bá jó Sufi
àpò èso Súfì náà dákun má tako Súfì má mọ fàánà bíbí ọ. Ẹ̀jẹ̀ mo tó fàánà bíbí ọ dákun má tako Súfì má ọba ṣe ọ dákẹ́ bọba rí tí ọ̀dá ń bẹ̀ ni ọ sọ. Bí ọ̀dà bí àwọn kéwù ni nígbà tó ọmọ náà wò wọ́n kí ni wọ́n ń kí ni náà wò bí ẹ bá ní kí ni wọ́n ń kí ni náà wò àgbà kò sí òǹtọ̀ wọn o àgbà kò sí òǹtọ̀ wọn. Àṣeyọrí ṣe Ibrahim Inyasi mo ní nínú àṣeyọrí wọn àṣírí mẹ́rin ní bẹ́ńbẹ́ ẹ̀yin tẹ́ tó jinlẹ̀ jù mí lọ nínú tọ̀ríkà tẹ́ tó jinlẹ̀ jù mí lọ bí bá ti ń kà èyí tó bá ti jọ pé kò rí bẹ́ẹ̀ ẹ dìde mo fún ọ láyè kó o dìde sọ pé bó o ti wí bẹ́ẹ̀ mo free pé èyí tó wí yóò kò sí nínú tó jẹ́ sí Ibrahim ó ṣàṣeyọrí. Wàlá bá tẹ̀lé tàbí ìlà. Wàlá bá tẹ̀lé tàbí ìlà. Àwọn tẹ̀lé mú mi nì. À ń sọ̀rọ̀ ṣe Ibrahim Inyasi lọ́wọ́. Àwọn ṣe Ibrahim Inyasi gángan wá ń wọlé. Wàlá bá tẹ̀lé tàbí ìlà. Wàlá bá tẹ̀lé tàbí ìlà. Minal mu'minina. Akí bàbá wa Alhaji Àgbà. Ìyá lọ sọ́dọ̀ àgbọ̀. Suleiman Azugaba. Fàmínà ìlú kọ̀ọ̀lọ́ bàbáwò. Anakumullah. Fàmínà ọmọ wọn tàṣọ. Ọdún wọn sí bàbá. Màmá bá tẹ̀lé tẹ̀lé ìlà. Màmá bá tẹ̀lé Kájíẹ̀ díẹ̀. tẹ̀lé ìlà. Alákòókò gómìnì. Àmọ́ sọ pé àṣírí àṣeyọrí Sheikh Ibrahim Al-Qawl Akhi mẹ́rin náà ni. Mo wá fún wa láyè pé bí ọba ti rí bẹ́ẹ̀ ẹjẹ́ gbọ́ pé eléyìí kọ́ kò rí bẹ́ẹ̀. Àwọn rí bẹ́ẹ̀ bọ́bá rí bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ ní bá wá pé kálíbà tún ìhùn bẹ́ẹ̀ lórí. Ẹ dákun níbẹ̀ wọn torí Ọlọ́run. Gbogbo ẹ̀jẹ̀ máa wọ́n ní ẹ lè jòkó àbá mi dáadáa wọ́n ní ẹ jòkó wọ́n ti yọ̀ǹda wa. Wọ́n ti yọ̀ǹda wa. Àbá ọ̀gbọ́n mọ́mí ní ọ̀gbọ́n. Kálí bẹ́ẹ̀ ló bá wá rí gbogbo ẹ bá fẹ́ ṣàṣeyọrí. Ìkẹ́ bẹ́ẹ̀ ni ṣé Ibrahim ní ìhùn bàbá wa gbà àbí kó ní àbá àwọn mọ́mí ní kílà kọ́kọ́. Àlẹ́ àìlùmọ̀. Àlẹ́ ọ̀rìnlùmù. Bàbá Azugaba. Ó ní ọgbà yín mo fẹ́ wọ̀ yìí. Sheikh Ibrahim ń ṣàṣeyọrí. Nǹkan tó ní wọ́n ṣàṣeyọrí àkọ́kọ́ tí Ibrahim kọ́kọ́ ní ní mà. Àlẹ́ àìlùmọ̀. Àlẹ́ eyímù ìmà. Knowledge. Sheikh Ibrahim ní mà. Gbogbo ẹni tó fẹ́ ṣe Súfì nítòótọ́ tó ní tara rẹ̀ ìmọ̀ lọ́kọ̀ọ́kọ́ ní kó tó di pọ̀ wọnú agbo Súfì. Kó tó wọnú tàṣọ́wùfù ọkọ̀ nímọ̀ ni. Etí ò jẹ́ kẹ́nìkan kan ó tí ò jẹ́ gbogbo àwọn tí wọ́n rẹ́dí àti tako Sheikh Ibrahim ó jàre Sheikh Ibrahim tí wọ́n fi wí ní Ṣéwù ìmọ̀ ní Ṣéwù ní. Ọkọ̀ ilẹ̀ ṣùlùkì. Máa kẹ́ ń so. Títà sọ́wọ́ fi fàtúwò ní Mo bẹ̀ mọ́ tọ́pìkì yìí fẹ́ kọjá. òwúrò máa lábí sí ní àrẹ́bàdìbàlùbàtì. Àbá ó ní kó bùdà sùnú kẹ́. Ọkọ̀ ilẹ̀ ṣùlùkì. Àbá ní kó tóbi fún ọ kó tó ní pé ọ máa dáṣẹ̀ wọ́. Títà sọ́wọ́ fi. Ọ̀fẹ́ ṣe Súfì ọ̀fẹ́ wọnú Súfì àbá níbi fún ọ kó tó ní pé ọ wọ bẹ̀. Fàtúwò ní Àbá ní Fátúnùbù kọ́kọ́ wà kankan náà kí ni wà. olúmọ. Orí pé jámù ló gbé wá kò ní límọ́. Ó ní olúmọ̀ ni gbogbo rẹ̀ mọ̀. Tó bá mà kọ́ mọ̀ tí ò ní jẹ́ wọ́n rọ́bìṣì rẹ̀. Òun ni ọlọ́lẹ̀ wá ṣé Ibrahim wá mọ̀ ni ò jáyé orí bí rọ́bìṣì dànù. Olórí sílẹ̀ àrẹ́bàdìbàlùbàtì. Ó sì kí ìhun bá ń ké ìjọba. Bẹ̀sílẹ̀ àrẹ́bàdìbàlùbàtì. Ìlọrin mọ́mìnì. Wọ́kọ́ rírù kúlẹ̀ libọ́ọ̀dì. Àbáni Ayílímọ̀. Ayílímọ̀ fa ẹ̀lá yóò. Àbáni Ayílímọ̀ ìmọ̀ yúkọ̀ ríbù kúlẹ̀ libọ́ọ̀dì. Ìmọ̀ ní máa ń sún gbogbo tó bá jìnnà sí ẹni. Ẹnu tó bá bẹ́sẹ̀ ní súnkì ní bàbá wùsùlù. Àyíbẹ̀kọ́ ni. Kí ló wùsùlù kó rí ọlọ́run ọba wọ̀ kí ṣe gbogbo èèyàn ní òrì wọ̀.
kó tó di pé ọlọ́wọ́ rí wọ̀ bó ti jìnnà tó nì ìmọ̀ ni ó mọ̀ súnmọ́ ẹni tí ó rí ibi wọlé. فإنه أساس الهدى ọba nínú ìmọ̀tẹ́rì ni أساس الهدى òun gẹ́gẹ́ ní fọ́ńdẹ́sẹ̀ gbogbo tí ń jẹ́ ìmọ̀nà. في العلم كشف المضرة. bàbá wa kásìkò lè mọ́tò rẹ̀ ti bí ẹ bá fẹ́ kára ọmọ nìhun káyọ̀ ọmọ jàrí òun káyọ̀ ọmọ jàrí ọ̀rọ̀ lára rẹ̀ kọ́ fẹ́ ti sún fi ìmọ̀ lọ́kọ̀ọ́kọ́ wa. وسيلة كل شيء علم فهدى. ìmọ̀tẹ́rì ni òun ni wasilatu kulli shay'in òun ni àkàsọ̀ tá a fi fa gbogbo oríire ayétàrí kìí àmà mára. فهدى bàbá wa yí ọ̀rọ̀ níbi àdámà ni. بعلم látara àmọ̀ على الأملاك فاز برفعة. ó ní torí ìmọ̀ ni ànábì ádámà fi ju gbogbo àwọn lọ́lọ́run fi ní ká àwọn màláíkà tẹríba fún ìmọ̀ ni ádámà ní ọlọ́yin màláíkà ìsìjùdú lè ádámà ìmọ̀ ni Sheikh Ibrahim ní gbogbo àfọ àyè fi kàfúṣe Ibrahim. تصوه ó yẹ ẹgbẹ́ mú mi nì. من غير تعليل خيبة. àfọ ẹ bá ń gbọ́ gbogbo ayé àbáni tasawufu. تصوه ká máa pariwo pé èmi Sufi Kọ̀díyà ni mí Tìjàníyà ni mí Hamawi ni mí Ṣàfìlíyà ni mí Ìkìlàsíyà ni mí abánimí gẹ́rì tàálùmí lálẹ́ ní mímọ́. خيبة tí ojú ọ̀pá kágun ẹni bọ́ pàrọ̀ kó sòfò yàtọ̀ àlìkíyà. ولا خير فيما منتهى بخيبة. wọ́n ní kí ni ìwúlò ìjọsìn bá táwọn á dìgì táwọn láǹtí igi táwọn dààmú kí tí ó padà wá di bí ọjà lè kí á mọ̀ kò ní balada mọ́. ألا تسمع àwọn afọ́ni gbogbo ọwọ́ mọ́nìyàn tábẹ́tọ̀ nǹkan mẹ́rin tí ń jà sílẹ̀ àsílẹ̀ oníṣègùn Ibrahim àfọ́ni ìmọ̀lá gbogbo ní alámútẹ́sí màá wúṣẹ́ ẹ̀gbọ́. ألا تسمع ẹ̀sẹ̀ ẹ̀gbọ́ ni. ما قال رب الخلائق. ọlọ́run bá ti sọ̀rọ̀ kan síwájú dáa mọ́ ń kénu tíra wa. لا هو عزتي àwọn ìmọ̀ mẹ́rin kí ló wí. على فائزوني ọlọ́run bá ní ẹ̀ mà mí. وبلا تعبدونني ẹ̀ mà mí èmi ilé kọ́kọ́ wá mà náà ẹ̀ kọ́kọ́ wá mà. فهذا ọba gómìnà àbí fún ọkọ tó ti bẹ́ẹ̀ sìn mí kó tó di pé ṣé Ibrahim adẹni tí ó máa sa Kùránì wọ́n máa fa tẹ̀sùbà ìmọ̀lẹ́sẹ̀ wù kọ́kọ́ wá. فهذا حديث الله على إبرتي. wá gbọ́ gómìnà ọba wò sàlẹ̀ kiri tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wá wo orin kan bẹ́ẹ̀ sórí tí kàtà rẹ̀ ṣé Ibrahim kọ́ ló kọ́ mo wá gbogbo ọyọ kọ̀ọ̀kan tí màmú wa mẹ́rin mo ti wá tọ́jú orin ṣé Ibrahim lówó tí wọ́n fi sọ pé gbogbo táwọn dà táwọn ìṣàṣeyọrí ìmọ̀lọ́fà ìnàmọ̀lá kọ́kọ́ kí ṣé òwì. لا بد abanilẹ́ Buddha bàbá àlekẹ́wò la kí ló wí bẹ́ẹ̀. أن تقدم تعلما. ṣéun ní gbogbo ẹ̀yin mùrídì mi ká jákè jájú ayé ṣéun ní lábúdà afárí kò sí tàbí ṣùgbọ́n. أن تقدم تعلما. àtúkọ̀ dìmọ̀ tààlùmọ̀ tí o fẹ́ lọ sún bí náà ọ̀sẹ̀ tìjà níyà Ibrahimiyya tèmi o túkọ̀ dìmọ̀ tààlùmọ̀ ọkọ̀ọ̀kan lọ lè kéwú náà. فقل شيئتي محكمة. afárí gbọ́ Kùránì yé wọn wíwọ̀n gbáàdì sì yé ní sẹ́wù gàmẹ́ wíwọ̀n. فالعلم أمري. èyí tí sẹ́wù bẹ́ẹ̀ máa wí nù wọ́n lè fa àlèélì mọ̀ àmórí. فالعلم أمري. ó ní ìmọ̀tẹ́rì ni àmórí mo fi ìgbésí ayé mi Ibrahim àmọ́ ẹ̀kúra. هو إمام العمل. sẹ́wọ̀n ní wà ìmáàmù lè àmàlì ẹ̀rí gbọ́ báwọn pé ali ilimu kọ́bùlà lè àmàlì sẹ́wọ̀n wí nù. sẹ́wọ̀n ní ali ilimu wà ìmáàmù lè àmàlì ìmọ̀ ní ṣáájú sẹ́ ẹni tí ó kírun tọ́lọ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ kọ́kọ́ lọ lè kọ́ bá ti kírun náà. كما أتى أنت خير الرسل. mọ́mí ní ìmọ̀lá kọ́kọ́ tó dásùkù kí ẹlẹ́ẹ̀kejì mọ́mí ní. العبادة. ẹlẹ́ẹ̀kejì ìwà ní màtá àṣírí àṣeyọṣẹ́ Ibrahim rẹ̀ ń gbọ́ yìí o. ìgbà wọn wá kéwú tí wọ́n ti kéwú yé wọn tá tí wọ́n ní màtá alẹ́ ìbá dátù ìgbà wọn ṣé ìwà ẹ̀sìn wọn ń gbá tẹ̀sùbà wọn. ìgbà wọn ṣé ìwà tẹramọ́ná fílà ìgbà yẹn wọ́n sì wá ń tìláwà Kùránì ìgbà wọn ni kìyàmù lélì wa ń lọ déédéé nígbà tí wọ́n ti mọ ẹni tí wọ́n fẹ́ sìn tán àdáwì
ṣé ò ló wí kí ni wọ́n wí. Nasihatu minni ila ikhwani. ọlọ́run mú mẹ́rin. Nasihatu minni ila ikhwani. àwọn àbá àgbẹ̀njò kó tó tún fáìbà la mọ̀ sí ibò máàkùn má bàa mọ́ fàánẹ́ bìbí ọ. Nasihatu. àyíká òun yà sí yàrá ń pariwo sí. sọ́wọ́n ní àkìlọ̀ mi ìkìlọ̀ mi. ẹgbẹ́ oníní látọ̀dọ̀ mi Ibrahim Iyas. Ila ikhwani. ọ̀sán fẹ́ tẹ̀lé mi tó tọ́ ọ̀sán fẹ́ bá mi wẹ̀ jẹ́ náà. Tani tí olú fi pé báyìí ọba ti ní ta. Báyìí tó mọ̀ sí kú torí kọ̀tà ti jà. Ẹ̀bẹ̀kẹ́. Tani tó mọ̀ sí kú torí kọ̀tà ti jà ni. bàbá tí bàbá ṣe òun rí ó yẹ fún ọdún yín rí wẹ̀ díẹ̀díẹ̀. ṣé o ní ní tẹ́ nǹkan sí ni pé ẹgbẹ́ àtọ̀rí kàtìjà níyàmú. tọ́lé kọ́tà ti já ni ẹgbẹ́ amúdára ẹ má mọ̀ ṣeré. torí pé kí ni wọ́n mẹ́rin. Torí kọ̀ mọ́dì ní fọ́dí wọ́n rí ìdíwá ni. bàbá mọ́mìnì bàbá wa alájẹ́ àgbà sẹ́wọ̀n ní bẹ́ẹ̀ bá jẹ́ tọ̀rí kàyímà bàbá abẹ́ mi tìrì sẹ́wọ̀n ní tọ̀rí kọ́tà mahadi abọ̀gbọ́ mahadi lè fadìlì wọ́n ní bẹ́ẹ̀ bá máa tẹ́pẹ́ tọ̀rí kàjàm náà dìjà ní òun ní tọ̀rí kọ̀ mahadi lè fadìlì ojú ọ̀nà kan tó yẹ pé gbogbo ọ̀ràn ọlá tọ̀lọ̀ ń wá ọlá àtayé àtọ́lá tàlìkìyàmà ibẹ̀ ló ti rí. Wọ́n rí ìdíwá ni. wọ́n rí ìdíwá ni fọlọ́ wọ́n yẹn lọ́wọ́ nínú bọ́bá ṣe tọ̀rí kàjàm náà dìjà ní ó sì rí ọ̀nà ọlọ́run. Usisa bisunnati wal furqani. Tẹ̀wọ̀n ni usisa bisunnati wal furqani. Ìpìlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ wá dáadáa ilé wádìí gbogbo ní àmọ́ sẹ́ni tọ̀ríkà Tìjàníyà. Àwọn yòókù náà. Ẹ máa rẹ́rìí fún un Kùránì, ẹ sì máa rẹ́rìí inú àdísì. Walazimu Allahi ma fi tariqi. Ibi tí ń lọ́mọ bẹ́ẹ̀ni, ṣé Ibrahim Iyas ṣe máa pariwo ṣe? Ṣé ìmùrídìí gidi ló yẹ? Walazimu. Abba mọ́mìnì, abba jẹ́wò ní bí o bá jẹ́ mùrídìí lọ́dọ̀ tèmi, ọ̀rọ̀ eré ahọ́n kọ́ o. Mùkádàmù lọ́dọ̀ tèmi ẹ̀ ṣe eré ahọ́n o. Ṣéwù lọ́dọ̀ tèmi ẹ̀ ṣe eré ahọ́n o. Ṣéwù ní iṣẹ́ tẹ́ máa ṣe ní láàzìmù ẹ máa dún ní mọ́. Lazimu fi tariqi. Láàzìmù fi tọ̀ríkì láàzìmù tá a máa ṣe ni ẹ máa dún ní mọ́. Bùbá yunalu ribu bi tahqiqi. Ṣéwù ní bìbá yunalu ribu látara láàzìmù tá a máa ṣe láàárọ̀ láàzìmù ìrọ̀lẹ́ tá a máa ṣe ni yunalu ribu ntí ó já ayé èrè jẹ láyà tàlìkì yá àmọ́ ṣé wọ́n ní bí tàkìkì ayébẹ̀kọ́ ni bí tàkìkì èrè gángan ní ìfẹ́fẹsẹ̀ nílẹ̀ tẹ́nìkan kan ò ní rí ọgbà kún mẹ́. Falastu fi akhiri tariqi darbahu. Àtùkọ́ lásìtà ṣé ìgbà máa wí gẹ̀ẹ́sẹ̀ lásìtà. Falasita Ṣé òun ní ìwé ọkọ̀ sí nínú wa? fi akhiri tariqi darbahu. Ọmọ mi náà gbọ́. Ṣé òun ní ìwé ò lè ṣe tọ̀rí kàyí kò jèrè? Ṣé wíwù ò lè dá fún bẹ́ẹ̀? Illa idha qadara man tasluhu. Àfi kó wọn náà tẹ̀ bá ti tẹ̀. Ọmọ àsìkárù rẹ mọ́jọ́ dí. Wàsífà rẹ mọ́jọ́ dí. Ẹ wá jábìrì àwọn àtàntàkó Súfì. Tàǹtàkó wa. Kí là ń ṣe ń bẹ̀ tí ń bí yín nú? Bàbá bẹ̀rẹ̀ láti ṣe kìfà. Ẹ gbàgbé ni. Àlùkò ní ìbàkúlù tó ṣe fẹ́rù rabbakum innahu kana ghaffara. Ṣé Ibrahim sí ìlàgbé òsínà? Òsísà bí sunnati wal furqani. Bàbá parí yásìkè istighfari tán. Wọ́n ní ẹ ṣe la ilaha illallah ẹ̀ salatul fati. Ayé ìgbà kọ́ni mọ́mìnì. Salatul fati kò yí o ní. Bọ́lọ̀ ń bá fore tí ń bẹ́ mi salatul fati hàn ó ní. Ó ní jí àárọ̀ ìjọba ọkọ̀ mọ́ salatul fati. Kaffir Ọjọ́ yìí. dawama min salatil fatihi. Abani fali khairu yulifa. Mo ní mo fẹ́ tún àbá yẹn ní wá lónìí dáadáa ni. Kaffir dawama. Abá múmínì, abá ní kàfírí dàwámà yóò máa pọ̀ nínú ọ̀rọ̀ rẹ lọ́pọ̀lọpọ̀ gbà. Min salatil fatihi. Máa lábìlì fati, Allahumma salli ala sayyidina Muhammadin fati lima ugilika wal khatim lima sabaqa nasiril haqqi bil haqqi wal hadi ila siratikal mustaqim wa ala alihi haqqa qadrihi wa miqdaril azim. Abá ni wọ́n máa ṣe dáadáa. Ó ní ìbàlẹ̀ khairu yulifa gbogbo orí ayé àtọ̀run ó kójọ. Fi salatil fatihi. Abá múmínì,
sọ láti lè fàtí ni bọ́nà bá jí mọ́ bàbá láàtọ́ mọ́ àtúwọ̀n ládùúgbò yín wá pẹ̀ wọn ní ọgbọ́n wọn sọ láti lè fàtí bí láàdádì. tó bá tún ara àbá tó bá tún wá mọ̀ wọ́n tún máa ń fi túbà kan gbẹ̀ lẹ́yìn báyìí. wọ́n dà àwọn àbá tún máa ń kì í bí ìkẹ́rì kọ̀ọ̀kan Allahumma salli ala sayyidina Muhammadi wọ́n fi kẹ́rì kan kún láàrin àlèfáàtì lè má òkìlíkà wọ́n á fi kankan kún láàrin wọ̀lẹ̀ káàtì lè má sàbákà wọ́n á tún fi kankan kún. lónìí pẹ̀lú àwọn àpá àyè máa rẹ ló fi ń takò. Inna salata. Àsàlátù tá a máa fi ránṣẹ́ sáà nẹ́bì. Ala rasulillahi thawabuha. Bàbá ní tàwábùwà. Bàbá mi, ó ní tàwábùwà. Ayé sọ tàwábù sọ̀lá. Àwọn aládá tí ń bọ́ sàlátù. Àfọ̀nìjà mọ́ọ̀nù. Jamman. Àwọn aládá sàlátù pọ̀. Watujini. Watujibuni. Watujibuni. Salati fati. Tẹ́jú bàtà tó lè bá ti púpọ̀. Ó ní wàá tó òjìbò ní àmọ́ ńgbà tí lọ́dọ̀ Ọlọ́run. Ládọ̀ tó lè bá ti iná lékè ńkà. Ọlọ́gbà púpọ̀ tó òjìbò nínú. Wọ́n fòbà àníyá. Abáni gbogbo àwọn àrùntọ́rí kàtí Tìjàníyà. Abáni wá dìbò àléyà. Ọ̀dọ̀ rẹ̀ dún ní mọ́ṣálá tó lè bá ti. Fi sọ̀bá yìí wà fílímà sáà. Fi sọ̀bá yìí nọ́mbà 2 mọ́ àbánu mẹ́rin. Fi sọ̀bá yìí láàárọ̀ ti sàlátì lè bá ti ní wàsífà. Bàbá tó yá fílímà sáà. Àbá àmọ́mínì. Bàbá tó ti láti mi ti sàlátì lè bá ti. Wà fílímà sáà. Bàbá di nírọ̀lẹ́ ẹsẹ̀ láti mi ti rọ̀lẹ́. Bàbá dáfítà mọ́gùn mi lẹ́bi ti ń sí ni. Bàbá dáfítà àásù lẹ́bi sí ni. Ẹsẹ̀ wàsífà sàlátì lè bá ti ẹ̀rọ àánú Ọlọ́run. Fasiru yíjàdù fi salati fati. Ẹgbẹ́ o, fàṣírò yóò jẹ́dù. Fasiru yíjàdù. Abọ́dé àṣírí tó ń wá kí gbé ẹ̀dọ́kùnrin wá kùndínkìnì ànábì. Ìfẹ́kẹ́ gbọ́n kankan mọ́. Èyí wá kùndínkìnì. Ní kùndín kankan táwọn wá kí tí salati lè fàtí àṣírí ìbílẹ̀ salati lè fàtí. Sallu biha, sallu biha, sallu biha. Ilahi gani, innani gani mata. Fi salati fati. Gbogbo ọ̀nà kẹjọ wí ọ̀gá gbọ́. Sallu biha, sallu biha, sallu biha. Innani gani mata. Fi salati fati. Àbánisọ̀ ìlú gbìyàn. Bọ̀ bá bàtà lọ lè kọ́ ẹ máa salati lè fàtí ẹ bá délé. Ó ní nàlẹ́gẹ̀ ní mata ẹ̀rí ọ̀rọ̀ káàbórí ọ̀tá. Salati lè fàtí lọ́wọ́ mọ́mí ní ẹlẹ́ẹ̀kejì nù. Al-akhlaqu tayyiba. Ń bọ̀ mọ́mí ní. Ìbádà ṣe ìbá mi fi wọlé. Abẹ́yìn náà gbọ́ gbogbo yẹn àfáà mi. Ẹ mọ iye Kùránì tí èèwù máa ń parí lóòjọ́ kọ̀ọ̀kan. Wọ́n aláfáà kínní, séwù kínní, séwù kínní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń jọ ọmọ fún yín lónìí nísìnyí. Ààrẹ bí àti ṣiṣẹ́ mọ́ abẹ́ jẹ táwọn bàbá wọn jẹ lọ́lá ni. Èmi ò ní sáìsùn lóru bó bá dùn ọ̀sán yóò tẹ̀sùbà rẹ̀ wá sí kòǹgbà. Ọ̀sán ẹ̀sùn orúfá. Tẹ̀sùbà wà fún wa tóbi yóò máa wóróworó. Òní kí ni yóò àfà. Wọ́lá ń táwọn sí mọ́júmọ́ yìí kí ló ṣe táyọ́ pò sùn. Wọ́lá bí àwọn tẹ̀ wọ́lá bí àwọn dé wọ́lá ń táwọn. Níbo lẹ́yìn ti gbọ́ bẹ́ẹ̀ táwọn ẹni ọ̀hún bá tà náà wọn ni bí adé irọ́ àwọn ní ìkìláṣù wọn ní wíwí wọn ní wí. Torí pé wọn ò fẹ́ kọ́lọ̀ wọn bọ́ wọn ò fẹ́ kéèyàn gan mọ bí táwọn gbọ́ sí lọ́dọ̀ Ọlọ́run. Ní rí àfáà kan kó ní ìsìn mi ti fi ń gbà kan lọ́dọ̀ Ọlọ́run kọ́ máa ti ń ta. Èyí tí máa fi ń gbà nǹkan gangan kò ní kéńtà tọ́jú oríjìnà gangan o tẹ́ ẹ bá ti ń gbọ́ ìbá máa dún ní máa ń ta o ó yàtọ̀ sí ètí ń lonú lé. Àwọn ni ẹ dákun wọn ni àfẹ́yẹ̀ fún àṣà àti kọ̀ jẹ́ ni wá síbùlà àfáà wí àfáà ní òdún ní manu wọn yóò dún ní manu ẹlẹ́ẹ̀kejì ní ìbádà ṣé wò ó fi irun ṣeré. Ẹ dákun àyìn bàbá wa kọ́ àwọn ọ̀dọ́ àwọn náà láti wọ́n wóró sí wàhálà. Ṣàlátì lè bá tí àlùbá kà ń tòótọ́ o. Àmọ́ ìgbọ́ bẹ́ẹ̀ lẹ́nu gbogbo àwọn bàbá wa ti lọ bàbá alábẹ́mi àgbẹ̀rẹ́nu wọn. Mọ̀lá ń ṣe Alhaji Abdul Wahab àgbẹ̀rẹ́nu wọn. Bàbá alábẹ́mi ti rí àgbẹ̀rẹ́nu yín pé Ṣàlátì lè bá ti gbẹ̀rùn. Ọlọ́run ní ti pa yín bàbá mi yóò gùn. Nínú àwọn tó lè jẹ́rìí yín pé ẹ máa kírun mo wà. Nínú àwọn tó lè jẹ́rìí yín pé ẹ máa kírun mo wà. Àbádámù náà ló lè jẹ́rìí. Àbá mi ò ṣe jẹ́rìí. Bí wọ́n ti dòkó lọ́wọ́dún táwọn nù. Wọ́n á tún lọ mọ́sálásí, wọ́n á ṣàṣìkárù wọn ní gbogbo ìgbà.
bàbá Sheikh Abdul Wahab yẹn kọ́ ní mọ́sálásí mẹ́ta wọn ò kírun wọn kọ́ mọ́sálásí àwọn akéèké tá ń bọ̀ lọ́nà tábà fẹ́ jọ sí Ibrahim àti ká mọ̀ ọ̀nà pàtàkì ìyá mọ̀lẹ́ ní ká mọ̀ pàtàkì ẹ̀yẹ lè wo sí Ibrahim ẹ wo sí Ibrahim gbogbo tí ó lè wọ́n sọ ọ́ dìgbò fún wa mo wí kan lánàá àsìbílì mọ̀ ẹ́ mínú wàá síbìlì bá kí àsìbílì wàá síbìlì bá kí abẹ́ẹ̀kọ́ ni ìwà náà yà fásitì mọ́ yóò á dẹ̀ o ṣé àsìbílì náà lọ́wọ́ aráàfin kọ̀ọ̀kan ha wọ́n fún lẹ́sìn orin kan sin wọ́n fún ní ẹsẹ̀ orin kan bẹ́ẹ̀ ni bísímìláì náà wà táàmà kẹ́ni bísímìláì náà ń bẹ kódà wà lọ́wọ́ yáàsì mú kan náà ń bẹ mo jèrè ń tọ́kọ̀ ní Haúsá tí mo lọ́hùn àwọn mùsàkà kú wà gbogbo ẹni bẹ lọ́wọ́ mi mọ̀tọ́lá nìkan jọ ní mo ní àṣírí mi tí ò sí lọ́wọ́ tìjà àwọn tí wọ́n jẹ́ máa kílẹ̀mù Tìjàníyà mi nínú àti Tìjàníyà ń bẹ ní ọwọ́ mi. èmi ọgbà àgbà àbí egbò ogun sí à bí mo ti rẹ̀ Haúsá wẹ́ tí mo lọ Ọlọ́run eré kan tó dé díẹ̀ mú wálé ẹ bá ń pariwo Ọlọ́run kí n gbọ́jà máa nínú àwọn tó sì ń ṣe Ibrahim wọ̀ Haúsá jẹ́ kan Haúsá bá sì fẹ́ kọ́yán kan wọ́n kọ́yán kàlábọ̀ tí Ádámù fọ́ ìfowópamọ́ náà lè Haúsá ọjọ́ jùlọ ẹjẹ gbẹ́lẹ̀ kẹta mọ́ mẹ́ni. Al-akhlaqu tayyiba. ẹlẹ́kẹta títẹ̀ Ibrahim àfihàn sí orí bàbá àlùmọ́dìrì ẹkú jòkó al-akhlaqu at-tayyiba tí Ibrahim ní ìwà tí Ibrahim ní kẹta àìní kẹta wọn ló sún wọn dé Nàìjíríà wọn wá dé lọrin wọn wá wà lọ́jà àgbáyà wọn á dùn àfàwà wọn á sálámà sí bàbá wọn tún wọn sọ fún Àlàjí àgbà ẹ wo bí ṣe Ibrahim ti tún nínú ipò lọ́nà Ọlọ́run ọba níyì ní gíga nínú ayé wọ́n ti wọ́n tóun náà wọ́n tún wọ́n sọ fọ́lá jágbà pé èmi náà fẹ́ jóyìn ẹgbẹ́ Ansarul Islam yìí náà ẹ fún mi ní fọ́ọ̀mù mi náà fẹ́ jóyìn ẹgbẹ́ àwọn òwe kọ̀ọ̀kan àwọn àmì ẹ̀xápù mi mẹ́tẹ̀ bá mú wọn bú àti báyìí ẹ̀lẹ́mí ọmọ sọ pé èmi ní ń bá wí ni èmi ní ń bá wí ni èmi ní ń bá wí ni ẹ bá pàdé Ọlọ́run kì í gbọ́ wọ́n mi ni. gómìnà ń bọ̀ ṣé ìwúlò kéwù tó ń kéwù ń bọ̀ wá ṣé Ibrahim níwá tó pọ̀ ṣé Ibrahim ògbóbi olómi ẹ̀yìn bó ti yín nù dẹ̀sùgbọ́ àwọn òfin gbọ́ obì olómi bàbá dákun torí Ọlọ́run farabalẹ̀ torí Ọlọ́run fana bíbí ọ dákun torí Ọlọ́run ṣé Ibrahim má ṣe lóògùn máma káni wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni nínú àwọn tó bá ṣe Ibrahim sọ̀tá làwọn tó súnmọ́ rẹ̀ gbèrègbè wọn ni nígbà òfin pa pé mọ́sàkú jírídìíjì ara àkàràjù ní mẹ́màkà wàkàfà ní ìgbà ìgbà làwùwà yé bàbá mi. àkàràjù ní mẹ́màkà ni wọ́n lé mi jáde wọ́n hàn mí lé mà sí Ibrahim àparò ìtọ́ bá ìnàlẹ̀ kọ́ọ̀mà dé ẹ̀rẹ̀ bọ́ọ̀lù ọ̀run ni lọ́dọ̀ sí Ibrahim bó ti jánu ìnàlẹ̀ kọ́ọ̀mà ọ̀dísítà àdúgbò èyí sí àfúnṣe ẹbí mákìrì ìwà wákàdíyà ti ìwà ìnáàdì ìwà ìjámọ́ yìí alọ́mà ìjà tẹ̀dìmírì àwọn fi tẹ̀dìmírì ìwà ìlàkà àwọn fi àràkàtì wọ́n kìtì yá lọ fi kìtì yá lè yé Ibrahim lónìí. dáìrátù lìmà tó líbì dáìrátù lìmà tó líbì sẹ́wù fà bọ̀ bá ti lọ lé wa báwo bàbá ìwà ni ara àwà tí wọ́n nínú ṣé Ibrahim ò tún wá láhùn wọn àwọn ọmọ nǹkan nínú àfáà tó tú àṣírí fáwọn ọmọ kéwú tí ò jẹyà ọjà àwọn ọmọ kéwú ṣé Ibrahim jẹ kan ìwà gidi nu àwọn ọmọ sáwọn ọmọ dídì rẹ ń tẹ̀lé wọn máa ń rún pa ẹ wo sábà wàá bìnrin ẹ wo bàbá tó wà ní Àbújá ìdí ń jẹ Ajá Abdulgani ní ìbálẹ̀ àwọn ti Àbújá mú ta ni wọn ń pariwo lọ́hùn ẹ dábí lọ́hùn ni ọmọ dákọ sẹ́wù lọ́hùn ni. àbáwá tẹ́lẹ̀ ìwúdẹ́ lẹ́kọ̀ọ́ ta ni wọ́n ń dákọ sẹ́wù ni sísẹ̀ bí sísẹ̀ náà wà tani dákọ nígbà àgbà náà rè ní gogoro wọn mọ̀ bẹ́ẹ̀ àgbà náà gbé wọlé pé gbogbo ń tábà ṣe ń lé wa o ọmọ sábà wà á bì ti wà á mẹ́ báyìí àjọ máa ṣe ni ìwà ní sẹ́wù ni wọ́n jogun láti ṣe Ibrahim ni ṣé Ibrahim yìí sọ̀tọ̀ kú sọ ìwà ni wọ́n ní ẹ mú wá ibi tí wọ́n ti kó sí wọn lẹ́nu pé ṣé Ibrahim wíwú kú lónìí ẹ mọ ìyàwó àbá tí wọ́n ti kó sí wọn lẹ́nu lónìí kèékú wọ́n sì máa kó sí lẹ́nu. ọlọ́mọ bàá láyé jẹ́ ṣé mẹ́rẹ̀ ṣé wù ní wà tàmẹ̀lẹ̀kún àbòsí ọ̀tẹ̀ kò sí dára sí Ibrahim wọn ní ẹjọ́ lọ sí àánú kọ́mọkọ́mọ wọn bàjẹ́ sí ẹ wo orú tó lọ ṣe fún Ṣíṣe ẹ wo orú tó lọ ṣe fún Ṣíṣe látara sí Ibrahim àríyàn bẹ́ẹ̀ tó
tọ́lọ́run sì fẹ́ ṣàánú ọmọ lẹ́yìn bẹ́ẹ̀ nítorí pé kèrè sọmọ rẹ̀ yóò sì fi àṣẹ tọ́lọ́run gbèsè láti gbá wọlé tí kẹ́kọ̀ọ́ ò sí ní ṣe. bó tútù ọba mú bí ẹbí kíní kan ọba ṣe kíní kan bọ́lọ́wọ́ ọba mólè òtútù ọmọ aláṣọ. ṣé Ibrahim wa ní ìwà tẹ ẹni tí mo níhun náà o mo ní tẹríba mo láàánú èmi máa ń foríjì yìí ṣépè fáwọn àmúrídì mi ṣé o ti ṣépè fún múrídì rẹ òun náà lọ jẹ̀kẹ́ wọ́n ló dànkẹ́ jẹ́ níjọ kálukú bá ń jèrè múrídì wọn àwọn olùníjẹ tiẹ̀. làbá wa nàbí wí ní bàbá wa bẹ́ẹ̀ mẹ́tìrì àwọn jẹ́ sẹ́wù fáwọn wọ́n ń jẹ́ àfà fáwọn wọn a tún máa wá fáwọn lóúnjẹ ẹbí jọ ṣé Ibrahim ni ṣé Ibrahim wá ní èmi náà ìdá níbẹ̀ mo jogún ẹ̀ lára àfà mi ni Ahmadu Tijani kí ṣé Ibrahim wí. lẹ́yìn ìṣúrí dẹ́rì ìbílí ìtìláàkì. bílí ìtìláàkì ló kò lè. ìtìláàkì. bàbá àfùgà bá ti rí iná kí tó kò lè. ìmáàmù náà Tijani ìbílí àjàlákì. àwọn ti mú mi ni ṣé òun ní khairu ṣùúkì. lẹ́yìn ìṣúrí. àbá àti mi lóore jù. dẹ́rì ìbílí ìtìláàkì. wọ́n fún mi ní ìwọ kéwù tó ń kéwù dáadáa mọ̀ lẹ́yìn. lẹ́yìn ìṣúrí dẹ́rì ìbílí ìtìláàkì. ṣùúkì dáàrí bílí ìtìláàkì náà pa gbogbo ayé ló sọpọ́tì ni mo fẹ́ wí ṣé òun ní gbogbo ayé ló wí bẹ́ẹ̀. ìmáàmù náà Tijani ìbílí àjàlákì. Ṣéwù Tijani ni wọ́n ní wa ìwà ń bẹ lára wọn ṣé Ibrahim náà jogún wa wọ́n yẹn parọ́ gbogbo alájogún rọ́mọ nísìn mo wà ń programu kan lánàá ìbéèrè kan wá jáde sí mi mo sì dákẹ́ ní kí ni ìbéèrè náà àfọwọ́ kan bí mi pé ẹ dákun ọ̀rọ̀ yìí lágbá púpọ̀ o wọ́n tó bá fẹ́ sọ pé wọ́n ní ibi tó wà ń bẹ̀ ó wà mọ̀sájà wọ́n fídíò rẹ̀ o èmi náà bẹ́ ń jòkó náà wọ́n ní bàbá ọ̀dọ̀ afẹ́kẹ́ bá dá sọ̀rọ̀ yìí wọ́n ní ìbéèrè méjì ni nísọ ọ̀kan bẹ̀ wọ́n méjì wọ́n tún wá ju ọ̀kan gbogbo àwa dákẹ́ ìbéèrè alákọ̀ ìbéèrè náà ni pé ànábì ní ọkùnrin kan ò gbúdọ̀ jòkó nu yàrá lóhùn nìkan pẹ̀lú obìnrin olóbìnrin ànábì lóbi ọkùnrin kan ò gbúdọ̀ jòkó nu yàrá lóhùn nìkan pẹ̀lú obìnrin olóbìnrin àfi kárẹ́ ni tó jẹ́ mọ̀hárà mi rè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú pé bóyá bí ọkọ àbí bí àbúrò ọkọ láwọn àwọn tó yá sí pé ẹ̀ líle ìsìn dandan lójú wọn káwé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àfa wa náà wọn ni tó ẹ̀yin àfa wa ìbéèrè wa ni pé àwa aláàfáà tá a máa gbàlejò àwọn ìyá wa nínú ilé táwa tún tilẹ̀kùn tí àwa ni wọ́n bá jò wá níbo la fẹ́ tì í sí wàláyìn ilé ìdáhùn lánàá ẹnu mi wá pa kése fi pariwo lọ́lẹ́ẹ̀kan náà ẹnu mi wá pa kése pé ọ̀rọ̀ ló délé yìí níbi lórí ta ló bá dáhùn rẹ̀ ta ló fẹ́ ánsà rẹ̀ àfààní wa ni bí ọba wa sánsà kọ̀sẹ́yìn tí ò ní àṣìṣe tiẹ̀ yẹn kó kọ́ gẹ́gẹ́ ní ìsìn láti gbé wáyé máa ń jòkó yàrá mi sí kankan àná ọlọ́run ní jẹ ìní sáńbọ̀dù kankan. àfààní wa ni bàbá fẹ́ tó dáadáa tán máa ń pẹ́ káfẹ́ ká abákún kọ́lé níwájú ta lé báyìí táwọn yẹn kọjá tó ń rí wa lọ́kàkan báyìí ká máa tẹ́ níbẹ̀ bàbá àti wílà náà nù. gbogbo àánú wa ni wọ́n sì ṣe àánú wa ni wọ́n ṣe débẹ̀ yẹn wọ́n kẹ́ mi sáà bàbá bàrà mọ́tò ìwọ̀n ni àlùbà bàbá sílé àlùbà bóbi kẹ́bà wọ yàrá àbá tó rú mu tó tún wá ní kankan ọ̀sẹ̀ ni o wọ́n kàn sáà rí pé bí gèlè ṣe gbà lọ ńgbà tó wọlé bẹ́ẹ̀ kọ́ lọ́ bá jáde wọn ni àlùbà ìwà kí òsì ọdún Ibrahima ẹlẹ́ẹ̀kẹta nù àsìkò ti lọ àbá ọmọ ìkílà sí ẹlẹ́ẹ̀kẹrin. ó bọ̀ nàbí yìí. ìgbà ìwà nù bàbá àsùgbàbà bàbá abẹ́mi jẹ́ nífẹ̀ẹ́ ìsàsí ma. Hubbu nabi ìfẹ́ ànábì ẹ̀yọ́ bá ànábì. Allahu alayhi wa sallam. Ṣé Ibrahima nífẹ̀ẹ́ ànábì púpọ̀? Àwọn àṣeyọrí ṣé Ibrahima nù. Mo ti wí níbẹ̀rẹ̀ pé ẹni tó bá sọ pé mẹ́rin tẹ́ ẹ̀ka yìí o kò sí nínú rẹ̀ o. Kìí ṣe bẹ́ẹ̀ ni o wà náwó kárí o. Torí pé sẹ́wù gangan ló wí bẹ́ẹ̀. Tọ́wọ̀ kìtì. Fún mi ní bá ń ké dáadáa. Wàsá tí sọ̀rọ̀ wíwò yìí. Wọ́n lọ́ máa lọ lẹ́nu fún mi. Sọ̀rọ̀ dáwọ̀ lọ́wọ́ ẹ̀yà. Lẹ́yìn ìkọ́ni sí ìtúbọ̀ ìlànà. Bàbá àwù náà kàlí bẹ́ẹ̀ kù bẹ́ẹ̀ náà ní wákìtì. Wàsáwà
ìyàtọ̀ ń bẹ láàrin àlèwákìtì wà sáà ẹ̀yin àfáà mi ẹ má bá ń tú ní bá ti kú ẹ̀yìn tán ẹ̀yin àlèwákìtì wà sáà àsìkò àtàkókò tí Ibrahima wọ́n ní fọwọ́kìtì àsìkò tí mo wá lò láyé àsìkò mi tí mo wá lò láyé wàsáàtì àti ìṣẹ́jú tí mo lò áwà tí mo lò mínítì tí mo lò láyé mo ti fi náà. sọ̀rọ̀ fìtú lè díkiri ṣé orin tó jẹ́ rí tó jẹ́ ń ju gbogbo àwọn ẹgbẹ́ mi lọ. abáàmọ́ mi ni tó jẹ́ ń ju àwọn tá a jọ jẹ́gbẹ́ lọ àtàwọn tó ń bọ̀ àtàwọn tó wá síwájú mi tó jẹ́ ń ju wọn lọ ni tó jẹ́ ń ju wọn lọ ni pé sọ̀rọ̀ fìtú lè díkiri yìí mo jura mi lè fa nẹ́bì ni. Sọláàtàn ṣé wọn ká sọ̀rọ̀ tún ní ṣe. Wà má bẹ̀ ha. Ànábì ní sè yín ẹ wo didi díwáànù ni látòkè délẹ̀ ànábì làbá ṣé Ibrahima yín. Mi ní òkọ́ ní síríìtù jẹ́ ìlànà. Ṣé o ní mi ní òkọ́ ní síríìtù jẹ́ ìlànà ẹ̀yin àbá mi tẹ́ wà lẹ́yìn bẹ́ẹ̀ o jẹ́ ìlàmù ẹ̀dàkùn. Ṣé o ní mọ́ adẹnu òkìkí mọ́ adẹni táyé ń garùn ún wò bẹ́ẹ̀ tí wọ́n ń wo òṣùpá ayé látara ànábì mo ti dà bẹ́ẹ̀. Fàlà ọ̀rọ̀ ẹ̀dá yìí kì í. Ìgbà wo ní sùn ní gbogbo ọlọ́mọ kẹba nínú ọmọ àdárí kí. Ṣé Ibrahima ní sọ̀rọ̀ yìí? Ṣé Ibrahima ní sọ̀rọ̀? Wọ́n ní máa rán máa dárí kì í. Bàbá máa darí kí. Ẹnikẹ́ni rán máa dárí kí tó bá gbèrò póun fẹ́ bá èmi Ibrahima Inyasi. Tí yé nàbí. Ibi tí ànábì ìbọn fẹ́ bá mi, ọwọ́ fẹ́ bá mi fi ọfẹ́ bá mi Ibrahima fẹsẹ̀ wọn sẹ̀. Àkọ́dí ọmọ àárọ̀. Rọ́mọ ọmọ rẹ̀. Ilé amú fún gbogbo yín. Agbákejì Ibrahima Inyasi. Akọ́tọ̀rọ̀ ọmọ amúrọ́ọ̀nù. Ó ṣé o ní o ti gbèrò kankan? Mustahala muharrama. Wọ́n ní Mustahala ní tí o lè ṣe ṣe wọ́n ń pè bẹ́ẹ̀. Ní tí o lè ṣe ṣe o lè ṣe ṣe fún ọ. O lè bá ìní Ibrahima Inyasi. O lè bá mi níbi ìfẹ́ ànábì. Má dàbí ọmọ mi ni. Wà máa sọ́dà ní. Ẹgbọ́ ṣé wọ́n ní ẹgbẹ́ kẹ́sì tó tẹ̀lé nu o. Wà máa sọ́dà ní. Ibrahima ló ń bẹ̀ wọ́n ní nítorí ìfẹ́ ànábì àwọn èèyàn wá ń bú mi. Ẹgbẹ́ ọmọ mi ni. Ṣé o ní mo pàdé ebú wọ́n wá ń bú ọ nítorí sáwí ọwọ́ ló fi sáwí lẹ̀. Kálukú ń pèpè sójú ọ̀nà tiẹ̀ ni. Kálukú pèpè tiẹ̀ ni. Àwọn adélé náà sáà tìlifá tí ọ̀dà mọ́. Irú ọ̀jẹ̀bi ibi tí wọ́n ti rówó tiẹ̀ lọ́ pọ̀n. Ibi ó tọ́ka tẹ òkèlè lẹ́tí pọ́nù. Nígbà táwọn Sàwọ́dí ń sanwó fún ọ, òdi oníjàlàbí ọ̀dà àlẹ́ bọ̀ wí. Ọlọ́run bọ̀ dínà Sàwọ́dí hùn ọmọ ntọ́ wọn. Wà máa sọ́dà ní. Ẹ̀yin bàbá wa nígbà tó lọ ń lọ sánú rẹ tó àwọn èèyàn gidi fún ọ lówó ọwọ́ ń bọ̀ àwọn àgbàlagbà tán lòdì àdúgbò bí i bàbá yẹn wọn mọ̀jọ́ di àdúgbò lọ. Ọlọ́run ọ̀dájú tiẹ̀ ń kó bẹ ní. Bọ́lá ń bá táwọn àgbàgbà ń fara kí ní ọ̀nà bá fara kí díẹ̀ ọ̀lọ́jú tó ju ọjọ́ àdúgbò lọ. Wà máa sọ́dà ní. Àwọn sì ni mo mí ni tí o ní mo kó wàhálà sì kò mí wọ́n ní máa sọ́dà ní kò dí mi lọ́wọ́. Àndìkì kò dí mi lọ́wọ́ láti mẹ́ta kọ ànábì mọ́. Azìlù àwọn tán bú mi wọ́n yẹ̀yẹ́ mi wọ́n fi mí sẹ̀sìn wọ́n gbọ́rọ̀ mi lé ní rédíò wọ́n ní ṣe mòlúdì àwọn kan tó dé wọ́n ní mòlúdì ọ̀dà yóò bẹnu yín àwọn kí mòlúdì ọ̀dà wọ́n á ní kí ló fà wọ́n á ní ànábì òkú ìyànjọ kò lè kó ìyànjọ bẹ́ẹ̀ ni ànábì ò lè kó ìyànjọ iṣẹ́ tí ń ṣe ló gbogbo nǹkan ló lásìkò ètí ń ṣe lọ́wọ́ ń gbà àwọn ọ̀gbà kó kó ìyànjọ táwọn náà bìbí kú ṣiṣẹ́ tí ekú ni ọ̀dààmú tí ekú ni wàhálà tí ekú ni njẹ́ olè jó kó ìyànjọ nu ń bọ̀ wá bẹ́ẹ̀ àfáwọn mẹ́rin gbogbo ẹni tí ń bímọ gbogbo àwọn bàbá àgbàlagbà tá ń ṣe bẹ́ẹ̀ dé lónìí ta ní sọjọ́ òbí ara rẹ̀ lónìí bí kálukú bímọ tánà kálukú ń jẹ wọn mọ́ bàbá tí ò ra mọ́tò tí ò rówó ra mọ́tò nígbà tó rí bá tọ́ mọ́ á lọ léwe ní wọ́n ń kó sí léwe ìran máa ń léwe ọmọ wa dàgbà wàrà jíìpù fún bàbá rẹ̀ káwọn ní nígbà tí bàbá ò ti gun mọ́tò kékeré o ọ̀gbọ́dọ̀ kún nígbà tó dàgbà ń jẹ wọn mọ́nu èyí tá à ń ṣe yìí tó kọ ànábì náà ń jẹ wọn mọ́nu. Àndìkì àdìrín kí ló lè jòkó ṣé wọn ní àdìrín èébú àwọn ilé èébú
yẹ̀yẹ́ àwọn oníyẹ̀yẹ́ ẹ̀sìn àwọn ẹlẹ́sìn máa ń sọ dání kò dí mi lọ́wọ́ àti mẹ́ta kọ ànábì. Fàkọ́lì sádàní pẹ̀lú kárọ̀tọ̀ àlìmọ̀ wa bìkù. mi ni ànábì mọ dákọ ànábì ọ̀nà mi lọ́wọ́. Allah. ó kún mi lọ́wọ́ mú mi ní kéèké tó kú ká. Musani. ẹgbẹ́ sọ̀rọ̀ ká máa lọ ilé iṣẹ́. Wàkọ́lì bí tọ́họ̀ bíkì Muhammadi. ẹ bá ń pariwo kéwù náà kí n gbọ́ káyọ̀ gbọ́dọ̀. Musani. ìyá ṣéèkì Ibrahim ìyá wọ́n ní lìsáàní àwọn àmì àwọn tí mo fọ́ wọn bá fún mi. Wàkọ́lì bí. wọ́n kọ́ níbi ìyàtọ̀ kan mi náà. ọjọ́ àfọ́ mi ní bọ̀. ọ̀pọ̀ èèyàn ní jòkó àdúrà àwọn ní sọ̀rọ̀ ọkàn sọ̀rọ̀. gbogbo àdúrà tí yẹn bá ṣe táwọn nìkan bá ń wí tọkàn bá yọ Ọlọ́run nígbà. Wàkọ́lì bí tọ́họ̀ bíkì Muhammadi. bẹ́ẹ̀ ni kírun Muhammad sẹ́wọ̀n ní gbogbo ayé mi nígbà tí mo lò láyé ànábì lèmi máa fi dákọ̀. ومن أهلي مدى الدار يشمخ. àbáwọn mi ní ẹja máa lọlé ẹja ṣàdúrà mẹ́rin dáná ṣé bẹ́ẹ̀ mọ̀ ṣé bẹ́ẹ̀ mọ̀ ní mà. والعبادة. Riyadu kí ló kọ tafsir ṣe o ní Riyadi tafsir ẹ̀wọ̀ ìjọba àti mélòó bàbá mẹ́fà ibi yẹn kọ tíra tafsiru tí wọ́n fi ń kọ mọ̀jálàdí mẹ́fà ẹ̀rọ adúlù tí àti ìgbà mọ̀ kọ kí ṣé wọn máa nojú díwánù nìkan lọ ó tó ṣé o ní mà bàbá àgbàlá bẹ́ẹ̀ mi ìmọ̀ ń bẹ bàbá sábẹ̀lú àbí ẹ̀wọ̀ wọn ti kọ́lé kí ó kalẹ̀ bí ó sì rọrùn fún wa nù ṣé o tún wá ń sin lọ́hùn wọn ò jẹ́ lásán ó di méjì ẹja lọ lè fún ìbẹ́ lọ́hùn kún bẹ́ lọ́hùn wọn náà ṣàkíyèsí ara rẹ ọ̀pọ̀lọpọ̀ lọ́sàdúrà fún àdúrà gbà náà wọ́n máa wí fún wọn pé àfa àti ìrẹsì o àìrẹsì o àníri àtọ́lọ́wọ̀ dànù ẹlẹ́kẹta ni ìwà bẹ́ẹ̀ ni bá fẹ́ ròyìn àfa rẹ̀ wọ́n yọ àwọn ìmọ̀ náà ní wọ́n fi ròyìn àfa àjòjúmọ́ àyọrọ òyìn ọ̀rọ̀ ń gì dáadáa afẹ́rẹ́ ìṣègùn àní àṣẹ́gun ànímọ̀ ìmọ̀ yìí náà ni ìmọ̀ pọ̀ irọ́ èyí wọn wọlé ọlọ́wọ́n òbí òyìn kò fi máa ròyìn ànábì Umiyu ló pè ànábì Umiyu ó pè àfa àtọ́mábí wà ròyìn owó ló dáa ìwà ló dáa innaka la ala khuluqin azim ànábì ní innama bu'ithtu liutammima makarimil akhlaqi èyí tá a rí dúpẹ́ dára lájà àgbà nù kò sẹ́ni tó kù jáde lónìí báyìí sọ díẹ̀ ń gbàlájà àgbà kò ní dàpọ̀ ọmọ ìyí tó wò ní pé bàbá wọn ní sùúrù ìwà nù sọ́jà àgbà ọkọ̀ ayé jánu ìwà nù. ẹlẹ́kẹrin òun ni hubbu nabi ìfẹ́ ànábì yorùbá ànábì dáadáa. ẹ wá jẹ́ ń gbé àdìsí kan kẹ́kẹ́ máa gbọ́ lọlé ẹ̀yàwó arákùnrin kan wá bá ànábì Muhammad ó ní jọ́ òlàlẹ̀ kìyàmọ̀ tó gan ànábì ní kí ló fẹ́ fi ṣe kí ló tójú kalẹ̀ dàlẹ̀ kìyàmọ̀ ó ní mo ti rẹ́dì ìbálẹ̀ kìyàmọ̀ bá dé lónìí báyìí torí pé mo ní nǹkan méjì ànábì ní kí ló ní ó ní àdádìtúlá hubballah mo ti tọ́jú fi Ọlọ́run kalẹ̀ dé àlìkìyàmọ̀ wà hubba rasulihi mo tọ́jú fi ànábì kalẹ̀ dé ànábì ní ìwọ ló ní nǹkan alimaru máa mọ́ ní àhábà yawm àlìkìyàmọ̀ ibi tí ń bá wà ń dọ̀ àlìkìyàmọ̀ ni wọ́n náà wà ti pariwo Ọlọ́run kí gbọ́jà máa ẹ tẹ́wọ́ ọlọ́mọdé àtúwà pọ̀ máa nábì.